ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti ń mú àwọn ìròyìn tó jẹ́ ojúlówó wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé a ò ní mú àwọn ohun tí kì í ṣe òtítọ́ wá fún yín lórí ìkànnì yìí. Ẹ bá mi like, ẹ comment, ẹ share, ẹ bá mi pín káàkiri, ẹ jẹ́ ká jọ fídíò yìí. ẹ ṣeun gan ọba wa ẹ ṣeun sàkà fún tuntun tó kọlọ ọdà ní tí ẹgbọn òsókè aṣèdùmarè ẹ ṣeun gan. ṣáàtì wà lórí YouTube ṣáà because YouTube yẹn mi ì tẹ̀lé ìwọ̀n kan mọ́ YouTube àti Facebook ṣáàtì wà ń bẹ̀ o ṣáàtì wà ń bẹ̀ ní kí ẹgbọn òsókè. mo rí nǹkan kan lẹ́yìn ni mo kàn fẹ́ sáré káwọn ọmọ Yorùbá pay attention àwọn bàbá wa tí wọ́n lọ recently nípa regional government ẹ ti rí fídíò yẹn ó ní kankan tí bàbá wa kan sọ tí mo tó fẹ́ ka rán wọn létí tí region Yorùbá máa dá wà ẹ má jẹ́ ká kọ́ any other tribe mọ́ wa kò lè pay wa. so yẹn gan mo fẹ́ ṣe láàárọ̀ ọ̀la because kò yé mi àwọn tó ń fẹ́ join wa. wọ́n ní Sudan láti wá àmọ́ wá láti Sudan. ó yé mi o ń bẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ láàárọ̀ Ọlọ́run jí wa re ni o. Mali báwo Sudan báwo tó ní ìdáwọ́ dúdú bíi Sudan ni. Is mainly for people that came from Ile-Ife. Okay. Mo kàn fẹ́ fi bí kàkọ́ fi jẹ́ mo kàkọ́jọ́ brainstorm ni o. Ẹjọ́ àwa Yorùbá náà ti mọ̀nà Ọlọ́run ti tọ́ wa sọ́nà ti jí. Ọlọ́run ti gbé bàbá Sunday Igboho àwọn bàbá náà ti jí àwọn ọba. Ẹ má jẹ́ ká tún ẹgbà ṣe mistake mọ́. Ẹ má jẹ́ kí history tún repeat ara. Ẹ bá mi láìkè ètò ẹ bá mi tẹ tán pọ̀ lórí iṣẹ́ ìkò dá bẹ́ẹ̀ ṣe yìí à ń gbọ́ yín. Bọ́ọ̀dì tí ìran ò bá ti wá láti Ilé-Ifẹ̀ should never be part of our region. That's it. That's it. Yes, àwọn ọmọ Yorùbá lè expand débi kan tó bá ti lè rí pé ibi tí ìran bàbá wọn ti wá just like sọ náà bí bàbá Gani Adams everybody sọ̀rọ̀ yìí wọ́n máa create another problem ní future for our future generation. Kò pé wa. We need to stop it. Àwọn bàbá wa ti ṣe sẹ́yìn. Wọ́n ṣe nígbà yẹn because àwọn bàbá wa lágbára wọn lóògùn tí kọ̀ọ̀kan bá fẹ́ ṣẹlẹ̀ wọ́n lè tètè sáré sọ̀bẹ̀. Àwọn mélòó la lóògùn láyé ìsìn. Káì ní kìtì fàájà ní kìtì padà fàájà. Àwọn bàbá tó ń kó èèyàn mọ́ra yẹ wọ́n lè kó èèyàn máa ṣùgbọ́n bàbá wa ò kọ́. They might see things very early. Wọ́n lè tètè ní ìfúnra. Wọ́n lè tètè ní àwọn ìkọ̀kọ̀ tó lè fi yí ìkọ̀kọ̀ padà. Mélòó nínú adó lè ṣe láyé ìsìn. So the best way is to prevent it. But tó bá ti agitate pé àwọn Yorùbá fẹ́ dájú as region fine is a good thing. Ẹjọ́ ní máa kó àwọn èèyàn tó wá láti Ilé-Ifẹ̀. Ẹjọ́ tó yọ Ọlọ́run ẹ jẹ́ ká máa sọ fún àwọn bàbá wa ká tún pé awareness ẹni Yorùbá wí kọ́ tí mi kò fẹ́ sọ nìyẹn pé ẹ má jẹ́ ká tún kó àwọn ọmọ ìrankíran mọ́ra wa again. History tún máa repeat ara rẹ̀. Because àwọn people ibi ejò ni wọ́n nǹkan tó máa ṣe fún 1 million years nínú wọn ló wà o. Bẹ́ẹ̀ni. I don't want anybody any from my own perspective anybody tí ìrìn ọ̀bá tí wọ́n láti. Ẹ̀yin tẹ́ bá bá wa support ọ̀rọ̀ sísá wa yìí ẹ jẹ́ ká gbọ́ o. So we don't want to be part of you people. Ọba jẹ́ kó wá láti ọba jẹ́ tí ìran ọba tí wá láti Ilé-Ifẹ̀ gbọgbọgbọ ẹjọ́ tó rọnà Yorùbá wí ọba sọ ọ̀rọ̀ àsọdùn gbà mí máa kó báyọ̀ Yorùbá wí. Tọ́ba tí ìṣòpa náìsì tó ká ní náìsì ó yẹ náìsì ló fẹ́ sọ àwọn ọmọ inú igbó wọ́n fẹ́ sọ ọ̀rọ̀ Yorùbá tó ti yẹ for thousands of years wọ́n fẹ́ bá ti tọ̀ta wa jẹ́ tí kì bá ṣe ọpọlọ tó lo gbogbo ẹ̀yìn ìdíje àtàwọn bàbá wa àtàwọn ìyá wa. So we should not repeat the same history. For 17 months, we have stop mentality. Ẹ ṣeun gan ní kí ẹ ṣeun gan. Ẹ jọ lẹ́yìn èèyàn wa ẹ bá mi kí tó gbé bàbá ètì ẹ̀hún bàbá wa kan mo fẹ́ gbé wọn wọlé. Barrister wa mi bí bàbá ètì náà ń pè wá. Kí tó gbé wọn wọlé ẹ bá wa láìkè ètò ní kí fi yẹn polówó ọjà. Ó ṣáná wọlé tẹ gbàrọ̀ gùdù lọ́dà. This is original. Wọ́n lùkọlù gbàrọ̀ gùdù òǹdàgígbàgì pọ̀ ńlẹ̀ jẹ́ àwọn ẹ̀ṣọ́ ara bí aṣọ ẹ̀gbà owó àti tẹsẹ̀. Wọ́n kú orí ayélujára tí ń pera wọn ní ṣọ́ọ̀plọ̀. Àmọ́ wọn ò tẹ̀ wọ́n. Ẹ̀jẹ̀ àjọ tara wa lólobó yìí. Fún ẹni fẹ́ ojúlówó lace ní Vision Trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ tẹ body talk _accessories ní Instagram àti TikTok. Bẹ́ẹ̀ ni ti rìn ní ọtí kò ní lóòótọ́. Ní message send deliver fi ọjà yín ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀yin tí òkè òkun ẹ tẹ
Body Talk _accessories UK ní Instagram àti TikTok. Lọ́wọ́ kan sẹ̀ǹdò ní ó gbọ́ gbogbo tó ń tà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. Body Talk accessories àṣírí àwọn tó dá quality mọ̀. Gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí ìgbéyàwó gay òkú àgbà àjọ̀dún ẹgbẹ́ ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ibi ńlá ti lè rí lace lóríṣìí bíi Swiss lace, dry lace, voile lace, cut lace, polish lace, HOH lace, SKG lace, Austral lace, exclusive babalá luxury kì í gbó kì í ya kòkó júdà. Body Talk ó lọ fún àgọ́ o tó ìdórí gold àti jewelries padà ó digbó tèfè. Ẹ wá wo ẹ̀gbà ọwọ́ tẹ̀sí àti tọrùn bó ti wà ní gold ní àṣẹ ní silver jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àṣàdànù sí bẹ́ẹ̀ kì í bó kì í gbọ̀n dànù bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí látòrí Brazilian jewelries, Dubai twin jewelries, 925 exclusive tó débẹ̀débẹ̀ super original ní Body Talk accessories jewelries àti lace àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀kù fún alára tó tà ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ tẹ Body Talk _accessories ní Instagram àti TikTok gbogbo bí ẹ bá wà ní wọ́n fi ọjà ránṣẹ́ sí ẹ sáti place order ẹ̀yin tòkè òkun ẹ tẹ Body Talk _accessories UK ní Instagram àti TikTok bẹ́ẹ̀ lẹ tún lè WhatsApp wọn lórí +447 58 77 28 824 Body Talk accessories ìmúra tó ń kán tó tó fashion tó gbé fashion for Body Talk accessories ìmúra tó ń kán tó tó fashion tó gbé fashion pọ̀ Body Talk accessories ó ṣàmì. ẹ jọ ẹ̀yin tèmi bá mi follow gbọ́dọ̀ bá mi ṣe tó bá mi follow Body Talk accessories lórí Instagram àti TikTok gbọ́dọ̀ bá mi patronize wọn ẹ ṣé mo dúpẹ́ wọ́n díṣẹ́ fún mi wọ́n lè patronize àwọn ẹ ṣé mo dúpẹ́ ẹ jọ èyí tẹ̀wá ti bá mi patronize wọn ẹ bá mi ra ọjà lọ́wọ́ wọn ẹ bá mi ra ọjà lọ́wọ́ kú iṣẹ́ ló máa mórí iṣẹ́ yá kú iṣẹ́ ló máa mórí iṣẹ́ yá àwọn púpù wọ́n sanwó fún mi wọ́n sanwó mi ọ̀pẹ́ mi ò pààrọ̀ wọ́n mú polówó fún wọn sanwó mi tó bá mi patronize wọn ẹ fẹ́ ra chain ẹ̀gbà ọwọ́ ẹ̀gbà ọrùn léèsì tó gbámúṣé ẹ̀hún gèlè ẹni patí ṣe ẹ fẹ́ kó lára túta ẹ fẹ́ kó lọ́pọ̀ túyọ̀kú ẹ fẹ́ máa túta gbogbo ẹ̀ wọ́n wà ní UK wọ́n dẹ̀ wà ní Nàìjíríà náà ẹ jọ ẹ bá mi nọ́mbà wọn ni +447 587 728 824 +447 587 728 824 Body Talk accessories ìmúra fashion tó gbé fashion pọ̀ ni àìjọ ẹ ṣe àwáléwájú pé ànímọ̀lẹ̀ dání bá barista ló fẹ́ pa á pọ̀ ní. Yorùbá àwa la máa ń fa nǹkan tí a máa sọ pé nǹkan yẹn dé àwa inú ẹ̀ náà la ti ń gbọ́ pé Tinubu ló fún èèyàn kan lówó tó fi rẹ́ǹtì ilé tó náà fi níyàwó nígbà tó níyàwó orin tó dẹ̀ fìtì irú wọn òun náà ni ẹni tó gbé agbádá wọ alákàn lọ́rùn òun ló máa mọ bóyá máa bá agbádá yẹn lọ́rùn ẹ̀ orin yẹn dẹ̀ lọ báyìí ẹ̀dùn mi gbígbóná lù lára Aláàfin ẹ̀dùn mi gbígbóná lù lára aláǹgbàtẹ́gbà aṣọwọ̀ tó ń chapá kọ́ńgá sí ẹ̀gbọ́n mi gbóná kàná owó ẹ̀dùn mi gbóná lù lára bómi bá kọ ara lákọ̀ á tú gbogbo agbára ẹ̀ lẹ̀ gbogbo agbára tó wà ń lẹ̀ á túlẹ̀ lẹ̀ àyọ̀ǹda gbogbo nǹkan tá a gbélé lára ìgbéraga lóògùn Ọlọ́run wà pẹ̀lú wa. ẹ̀dùn mi gbígbóná lù lára o ó dà pé òun ṣe jí rẹ̀ ó dà kí n jí ohun wọn ni ẹ̀dùn mi gbígbóná lù lára o alákan tó ṣe kinní kan ẹ̀dùn mi gbígbóná Mr. Christy bàrí ìhù yìí Mr. Christy ṣe wà ń bẹ̀ ẹ má bínú ọṣẹ tẹ́lẹ̀ ló ẹ máa fún mi nínú ẹ̀ mo ti gbàgbé yín ẹ kí ìyàwó àìsàn ẹ bá gbóhùn sókè. Hello ìyá mi. Màmí ẹ̀ ní dààmú. Ẹ kú iṣẹ́ ìlú o. Ẹ ṣeun ẹ ṣeun. Àjíǹde ara ó máa jẹ́ o. Àṣẹ àṣẹ. Ẹ ní fàìsàn ló gbà o. Àṣẹ ìgbàlè. Ṣé ẹ rí ọ̀rọ̀ Gani? Ó ti dojú sú ẹ̀yìn. Bó dẹ̀ ṣe ń fojoojúmọ́ jáde ẹ tún wo bàbá àwọn ọmọ tí wọ́n ní wọ́n pe olóyè. Bàbá tó gbé ọ̀rọ̀ olóyè wá pé ẹ kàn parí ìjà. Níbo ló wà báyìí? Bàbá yẹn àwọn ọmọ rí fídíò ìwọ̀n ò tí ì ra data. Níbo ló wà tí ò rí tó ṣẹlẹ̀? Àníwọ̀n ò tí ì ra data. Bàbá yẹn ò tí ì ra data. Tí ẹ tún bọ́ta tó wá ń sọ̀rọ̀ sí ọba. Mo wà pẹ̀lú ìsà ẹni sọ̀rọ̀ Èkìtì. Lágbára lọ́dọ̀ Ọlọ́run gbogbo èyí tó ń ṣe yìí ó padà máa han rẹ̀ léèmọ̀ síbì kan ni. Àṣẹ Ìdùmarè. Lágbára lọ́dọ̀ Ọlọ́run torí olóyè ìfẹ́ ìlú ẹ̀ ló ní ìfẹ́ ẹ̀ràn ẹ̀ ló ní gbogbo ohun tó gbìyànjú ìfẹ́ ẹ̀ràn ẹ̀ ló ní tó bá jẹ́ nìkan tó ṣe kinní ni nígbò jàjà dé yẹn àròrà wájú páàkì ara ẹ̀ jẹ́jẹ́ ni kò ní ṣàròyé pé òun tó ń ṣe akitiyan kankan ṣùgbọ́n ó nífẹ̀ẹ́ ẹ̀ràn ẹ̀ pé èèyàn ṣe máa wà tí wọ́n máa ṣe máa pa àwọn èèyàn tó ń bẹ̀ wà níbẹ̀ tó fẹ́ yìí
tóun dẹ̀ ní kápá láti di pé kóun pé kán má ṣe kìíní ìmọ̀. Tí mo tún wá fẹ́ sọ àwọn àgbààgbà wa bàbá Èkìtì náà máa gbọ́rọ̀ mi ní ìsìn kán ṣe dẹ̀dẹ̀ kán mọgbọ́n tí wọ́n máa fi ṣe gbogbo nǹkan tó ń fẹ́ máa ṣe ní àti olóyè àti kìíní torí pé ohun ìbò tó ń bọ̀ yìí a mọ̀ pé wọ́n gbìyànjú láti bára Tinubu sọ àwọn aráàbí yẹn wọ́n ti ṣiṣẹ́ tó kọjá bó ti yẹ o àwọn tiwa tó dẹ̀ ń kó sábẹ́ wọn tó ń lọ sọ gbogbo oríṣiríṣi nǹkan fún wọn wọ́n pọ̀ o. Ọlọ́run á mú wọn. Kọ́lọ́run kó gba gbogbo ògo o Kọ́lọ́run kó gba gbogbo ògo gbogbo wọn bá ń lọ náà kàn ní kán máa jẹ́ kán máa gbọ́ sí ìta láti máa sọ mo mọ̀ pé Ọlọ́run lọ́ba aládé ààbò á dáàbò bò wọ́n ò ní rìnnà ìjáde wọn ò ní jáde lókù lọ́wọ́ gbogbo dọ́ọ̀dù ọ̀run ó bàjẹ́ àwọn ò ní gbọ́nà ọbẹ̀ rẹ̀ lágbára lọ́dọ̀ Ọlọ́run olóyè náà ṣe kí n kó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa ṣe Ọlọ́run akọrin lọ́wọ́ ẹkú iṣẹ́ ìlú torí ní ìsìn ètò sì máa fọmọ náà ṣiṣẹ́ odòdókò látàárọ̀ Ọlọ́run á fún ẹ lágbára wá rú ẹ lágbára Ọlọ́run àjíǹde ara ẹ máa dé òdodo nítorí kó má nàjà kókó lára pa ni ó máa lé o àwọn ará mi ń kọ gbogbo ẹkú tẹ mo kì í o ṣẹ̀dá yóò ní gbàbọ̀dé wá afẹ́fẹ́ burúkú ò ní fẹ́ lù mí o agbára lọ́dọ̀ Ọlọ́run àwọn tó wà ní àwọn tó wà lẹ́yìn odi ààbò tó nípọn tó gbòòrò Ọlọ́run á dáàbò bò wọ́n o lágbára Ọlọ́run bó bá fi máa dìgbà yẹn lágbára lọ́dọ̀ Ọlọ́run gbogbo nǹkan tá à ń fẹ́ pátá yóò ti tó wa lọ́wọ́ táwọn èèyàn ó ti ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní jẹ́ẹ́jẹ́ tí gbogbo ó fi bọ́ sí bá a ṣe ń fẹ́ o bí bá a ṣe ń fẹ́ ni ó ṣe rí o ìtàn àfẹ́ Ọlọ́run ò ní fi ṣàdánwò fún wa o ìlẹ́ ìyá mi ẹ kú iṣẹ́ o. Mr. Chris ẹ máa gbóhùn sókè ọlẹ́dàá mi ṣàánú fún mi. Ẹ ṣeun. Ẹgbẹ́ mo fẹ́ sọ ní alẹ́ ni mo ti máa ń sọ ti pẹ́ pé Gani yẹn Tinubu ní evidence láti ràn lọ ẹ̀wọ̀n. Mr. Chris ṣe ẹ ní nọ́mbà mi lọ́wọ́ ní TikTok yẹn ẹ jẹ́ ìta wà lórí YouTube bí àwọn ètò ẹ̀ ti sùn ṣé ẹ ń gbọ́ wọn tán lórí TikTok yẹn. Ṣé lórí YouTube ṣe ẹ mọ̀ pé wọ́n ti ṣe lórí pé láàrin ibẹ̀ nìkan lè máa ti gbọ́ ẹ máa ti máa gbọ́. I'm telling you the time don report page mi mo sọ náà ẹ̀kọ́ kan mo kọ́ ọ̀bẹ tó lọ ra speaker mi má ti wà ní off day mi off day mi ẹ jẹ́ kí n play mi bí nu tó ẹ̀ máa ṣe jókòó máa tún máa lọ tẹ kínní máa ń bi àwọn èèyàn pé ṣé wọ́n ń gbọ́ wọn ò ní YouTube ṣáàtì wà live lórí YouTube Ọlọ́run ṣàánú fún mi ẹ kí n gbọ́ wọn ni ẹni sùn ẹ kí n gbọ́ wọn ni. Bàbá Èkìtì ẹni sùn mo fẹ́ bí àwọn orin yọ mí mi ráyàn fún mi kọ́mẹ̀ntì ní YouTube. You can hear him, please talk. Ọlọ́run gbọ́ yín. Ok, ẹ ṣe so ọ̀nà tí wọ́n lè fi yọ Gani ó pọ̀ Aláàfin nìyẹn bẹ̀ yẹn àwọn náà ni wọ́n fún lóyè wọ́n yọ ẹnìkan péré ò lè máa da ilẹ̀ Yorùbá láàmú kò possible ká lè ràn lọ sẹ́wọ̀n kò sí problem. Ẹ̀wọ̀n báwo tún ni. dẹ́ni sẹ́rí ọ̀rọ̀ gẹ̀ta ní àmọ́ ni ní orí ọ̀rọ̀ títí regional tí wọ́n ń sọ sẹ́rí bàbá Tinubu ó mọ tó ń ṣe o Maradona ni o everybody dey expect regional kò jẹ́ division o. Everybody lè máa respect regional kó jẹ́ division. Bàbá wa ẹ jọ̀ọ́ off your mic. Ẹ ṣe bàbá Èkìtì. So èmi ọkàn mi bí àwọn ọba wa ṣe dìde bí everybody ṣe dìde nílẹ̀ Yorùbá ó jẹ́ kọ́kàn balẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn bàbá wọ́n ti dìde o. Pípa yẹn gan pé wọ́n pààyàn nílẹ̀ Yorùbá ó ti lọlẹ̀. Ó lọ. So ọmọ àlè àárín wa ni ká lé bóde. So àwọn wọ́n lórí yín pé continue. Àwọn ọmọ àlè àárín wa ni ká lé bóde. So àwọn táwa tí wọ́n wà nínú ilé tí wọ́n tẹ́tẹ́ wá ṣe wá ní òṣìṣẹ́ wọ̀ àwọn táwa ta náà ká ṣe wá ní òṣìṣẹ́ wọ̀ sọ àti pé wọn à ní lè rí bí báwọ̀ mọ́. So nǹkan tí mo rí pé
ó yẹ kí gbogbo wa ká gbárùkù tì. Ó dà, ẹ ṣeun gan, ẹ ṣeun. Ẹ̀yin èèyàn mi, ẹ jọ̀ọ́ bá mi download tap send. Ẹ bá mi lo promo code ní Abiola 223 ní àkọ́kọ́ tó bá fẹ́ send owó sí Nàìjíríà, direct deposit ni, kò ní third party. Ẹ jọ̀ọ́, ẹ má ní polówó mi pọ̀ ìṣàánú ajé, a máa san bills, máa sanwó ná. Máa san bills, máa sanwó ní. Bí ṣe ń jókòó yìí, táǹtì ẹ kí n lọ fi ṣiṣẹ́ ni mo fi ń jókòó tì yín. Pé ilé bàbá wa sẹ̀, a máa gbà padà. Ṣẹ́yìn tẹ́ ti lò mo dúpẹ́ fún yín, kùdùsì fún yín o. Ẹ tẹ́ wá ti lò, ẹ̀dùn òwò pẹ́pẹ́ eré lolúwa. Èkìtì àfẹ́ sọ̀rọ̀, Èkìtì, ẹ gbóhùn sókè. Bàbá Èkìtì a ti gbé kọ́ yìí. Bàbá Èkìtì. Orí TikTok wọn àgbọ̀n tó ń sọ bẹ́ẹ̀ náà láyé tún gbé kọ́ọ̀lù wọn bìbí yìí. À ń gbọ́ yín báyìí, à ń gbọ́ yín báyìí. À ń gbọ́ yín. Kí n máa spoket lọ. Ẹ máa spoket lọ. Ẹ bá wa lóun tẹ́bí ń gbọ́ wa ń sàlẹ̀. Bàbá Èkìtì ẹ lóun tẹ́bí ẹ bá wa lóun tẹ́bí ń gbọ́ wa ń sàlẹ̀. Sorry. Mo rántí kankan ló jẹ́ kí n padà wá. À ń gbọ́ yín. Eégún mi máa ń lé tọ̀rọ̀ Gani ni. Ṣé rí nígbà tá a lọ sí ká tó lọ sí Ìlọrin làwọn ọmọ Gani ti jáde síta ò lè lọ àwọn ti lọ lẹ́ẹ̀mẹ́fà kí ló fẹ́ lọ ṣe lọ́hùn-ún àbùkù ló máa kàn. Nígbà tó rí i pé a dé ara àwọn ìgbómìnà àwọn ọmọ ìgbómìnà àwọn olùgbé ìgbómìnà Èkìtì ìbọ̀lọ́ tó wà ń bẹ̀ inú wọn dùn. Wọ́n rí wípé Gani lòun ti lọ more than 19 times kò gba yìí wálé àbùkù ló ń gbà bọ̀ láti Kwara State. Sunday Igboho lọ lẹ́ẹ̀kan ó gba yìí wálé àtọmọdé àtàgbà ń sọ wípé Sunday Igboho ẹjọ́ ẹ padà wá. Wọ́n wá àwọn Gani wá rán àwọn ọmọ OPC 10 lọ sọ́dọ̀ bàbá ọba Ṣómólú Bàrígà yìí. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín máa ń irọ́ ni o. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí mà tẹ́ bá ní nọ́mbà Ìyá Jagun ẹ pè Ìyá Jagun. Tẹ́ bá ní nọ́mbà Paul Ọlálẹ́yẹ mo ń dárúkọ wọn ní ká lè mọ̀ pé òdodo ọ̀rọ̀ ni o. Wọ́n wá lọ sọ́dọ̀ ọba Ṣómólú Bàrígà. Tí wọ́n pè lọ́mọ àlè yìí. Pé Sunday Igboho ń kọ ẹ máa gbọ́ mi mà pé Sunday Igboho ń kọjá yìí ẹ̀ ó ń kọjá yìí àwọn máa pàjá gidi àwọn máa bá fà á ó ń fo lórí ogun wọn ó ń fo Ààrẹ Ọ̀nà Kakanfò wọlẹ̀ ó ń fi kíní kan wọlẹ̀ gbogbo plan tí Ààrẹ Ọ̀nà Kakanfò ti nílẹ̀ Sunday Igboho ń dàrú àwọn máa bá fà á ìbẹ̀rù wa bọ ọkàn bàbá yìí ṣé gbọ́ mi mà ní ọba Ṣómólú Bàrígà yìí ìbẹ̀rù wa bọ ọkàn bàbá yẹn. Bàbá ọba Ṣómólú Bàrígà wá ránṣẹ́ sí bàbá Akíntóyè pé bàbá wàhálà bẹ́ẹ̀lẹ̀ o kí ni wàhálà tó bẹ́ẹ̀lẹ̀ àwọn bẹ́ẹ̀ wá sí pálásì mi o àwọn ọmọ Gani Adams wà wọ́n lérí o báwọn fẹ́ bá Sunday Igboho fà á pé Sunday Igboho dàṣẹ́ wọn rú ó ṣe bàbá Akíntóyè wá ní kí ló tún gbogbo eléyìí. Bàbá Akíntóyè wá pé pásítọ̀ Paul Ọlálẹ́yẹ pẹ̀lú Ìyá Jagun ṣe gbọ́ mi. Nígbà táwọn yẹn máa gbà tí Ìyá Jagun máa wá sí Súkà ní Ìbàdàn. Wọn àbá Sunday Igboho ní àwọn ọmọ Sunday Igboho náà wọ́n ní ẹ jẹ́ kán máa bọ̀. Èkìtì kò yẹ kán lọ bá ọba Ṣómólú Bàrígà ṣèbí wọ́n mọ ilé Sunday Igboho kán máa bọ̀. Kọ́ máa bọ̀ bóyá Sunday Igboho lọ sí Kwara torí títí ẹ̀ bóyá ọ̀rọ̀ tí Sunday Igboho sọ sí Kwara State bóyá dárúkọ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀ bá jẹ́ kán máa bọ̀ ọba Ṣómólú Bàrígà yẹn bá lóhùn fẹ́ kánjà bàbá yẹn wọ́n organize àti parí ìjà láàrin Gani Adams àti Sunday Igboho làwọn akẹ́jáde tẹ́tẹ́ tẹ́tà pẹ̀lú náà Sunday Igboho bá Gani jà òun ní kẹ́ ẹ padà lọ bá bàbá kẹ́ bí léèrè pé kí ló ń bí wọn nínú kẹ́ bí wọ́n léèrè pé kí ló ń bí wọn ní tìkùtì Sunday Igboho ráyè ìjọ tí wọ́n rò pé bàbá Bàrígà máa pè wọ́n sí meeting ẹ understand láwà nílé Ifẹ̀
ibẹ̀ ni bàbá yẹn náà ti wá reverse mi ò fẹ́ dárúkọ àwọn tó lọ bá bàbá tó ń ṣàlàyé fún bàbá pé nǹkan báyìí ìyìn tó wà lẹ́yìn ìjà ìlara alágbájá ti lọ sí Kwara òkò náà fi lé jáde kò ní Kwara State òun ló fa gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí nígbà tí bàbá yẹn wá rántí ìrìn tó ń ti rìn mo sọ ní àná àbí ìjẹta pé mo ti mọ bàbá more than 4 years ago òun ló jẹ́ kí bàbá wá rí kókè torí pé ọmọdé yìí dúró pé ìran wo gbọ́dọ̀ kú kí ìwọ òdẹ nìkan ṣe ló fi ń bá ọmọ ìjà òní bàbá tó jáde níta lórí sọ̀rọ̀ ọ̀rọ̀ tí bàbá wa sọ yẹn torí pé wọ́n ti mú ẹjọ́ Sunday Igboho lọ sún bàbá ọba Bariga wọ́n wá rí bàbá ọba Bariga pé ẹ̀yìn Sunday Igboho ló wà. wọ́n ṣe bọ́ta. ṣé gbọ́ mi mà so fi Gani lẹ̀. sókílé ọmọ Yorùbá. tábà ní pé tábà ní the end lòpin sinimá ṣé à ń gbọ́ mi o ní ilẹ̀ Yorùbá Gani ti dé the end yẹn àwa ti sin àní gbà a máa bọ́ kò tẹ̀ sáṣọ yìí lára ẹ̀ mọ́ bọ̀tà á tú sí òhò bó ṣe rí nìyẹn. bàbá Èkìtì kí ni tó jẹ́ bóyá bàbá Èkìtì ti lọ bóyá ìṣẹ̀lẹ̀ yìí love kí ni kan bá wa omit olórí adé bá wa omit bolórí adé in fact kí ni bóyá ń lọ yìí if I'm going to tell you the truth I am not happy about it. inú mi ò dùn sí ṣé báyọ̀ máa ṣe lélẹ́yìí a tún máa kógun jára wa ni àwọn ọmọ wèrè yìí dẹ̀kẹ̀rẹ̀ wọ́n ti ya wèrè sí títì àwọn tó pera láwọn ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn ọmọ Gani Adams àwọn kinní kan yìí wọ́n ti ya wèrè because for that kind of guy tó bọ́ra tó ń bú ọba Bariga tó ń sọ ìtàn tẹnu ìyá pọ̀ bàbá ẹ̀ tí ò gbé in fact it's getting messier and if care is not taken ó máa wà messier than this. What is the solution? Ẹ tẹ́ bá mọ solution ẹ bá wa kọ sí comment section. Kí ni solution? Okay. Pé tí wọ́n ti gbé Gani àwọn ìyá túká. Àwọn ìyá túká. Ẹ tọ́ bá wa yí dá bá wa dá sí náà bá wa gbóhùn sókè sà. Ẹ káalẹ́ o ìyá mi Yorùbá Wuyì. Ẹ kú iṣẹ́ takuntakun o. Ọlọ́run á máa pa yín mọ́ o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìròyìn ayọ̀ tá a gbọ́ o. Nǹkan tí mo fẹ́ sọ ni wípé ọ̀rọ̀ Ìbà Gani Adams àti OPC ṣé ń gbọ́ mi dáadáa gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Ọmọ Yorùbá ṣe ń gbọ́ bàbá wa yìí o èmi ń gbọ́ yín ẹnìṣó. Ẹ jọ̀ọ́ ṣe rí bàbá yẹn 80% gbogbo àwọn tí wọ́n wà ní APC àwọn ìdajì Yorùbá ìdajì Fúlàní ni wọ́n. A tètè fura ni lẹ́yìn tí ó ti kó àwọn èèyàn àwọn tí ó ń jọyìn APC Gani Adams. OPC. Ṣé ẹ̀ ń gbọ́ mi? À ń gbọ́ yín sà. Àtọkùnrin o àtobìnrin o àti àgbàlagbà àtàrúgbó o àwọn ọmọ Fúlàní ló pọ̀ láàrin wọn jù. Wọ́n ti wà láàrin àwọn ọba wa àfúrá ní. Fúlàní ti wà láàrin baálẹ̀ wa àfúrá. Wọ́n dẹ̀ máa ń pláǹtì wọn sínú àwọn òṣèlú máa sọ ọkọ fún yín. Lára àwọn gọ́fúnà ta nílẹ̀ Yorùbá lónìí àwọn ọmọ Fúlàní tí wọ́n pláǹtì sínú àwọn olóṣèlú ni. For example ẹ wo PDP. Àwọn Fúlàní tí wọ́n gbọ́ Yorùbá dáadáa wọ́n ti wà ń bẹ̀ ńgbà yẹn. Lára wọn ni Ṣèyí Mákindé òótọ́ ni mo sọ fún yín yìí. Ẹ gbọ́rọ̀ yìí rí bẹ̀ tí òótọ́ ọ̀rọ̀ ni mò ń sọ fún yín lónìí yìí. Now gómìnà Bauchi ọmọ Fúlàní tó wà ń bẹ̀ òun àti Mákindé àwọn ni wọ́n sponsor Mákindé láti wá ṣe gómìnà Ọ̀yọ́ state. Yes màá tún ní kẹwò kọ̀ọ̀kan nígbà tí Olúbàdàn àná kó tó di pé bàbá wa Ládọjà jọba ń sìn. Ṣé ẹ mọ̀ wípé nígbà tí wọ́n máa ṣe ìwúyè fún Olúbàdàn
ẹ wo nǹkan tí Mákindé mẹ́sẹ̀jì tó ń pàṣẹ ọmọ Yorùbá tá ò fura. Sàtánì Sókótó ó gbé Sàtánì Sókótó wá sẹ́gbẹ̀ẹ́ ọba wa Olúbàdàn, ó wá gbé Ọọ̀ni Ifẹ̀ ìṣègbákejì. Mẹ́sẹ̀jì ló ń pàṣẹ sí wa tá ò fura. Yes, mẹ́sẹ̀jì ni nípa ti Gani Adams kò sí nǹkan tí ó lè ṣe fún ọmọ Yorùbá. Bàbá yẹn ó ti fìyà jẹ Yorùbá gan-an ni púpọ̀. Ìyẹn ni bẹ́ẹ̀ sì yẹn ṣe ẹ̀sìn tó máa ṣe bó ṣe máa pọ̀ tó nìyẹn. Ọlọ́run ló dojú ìjà kọ Gani. Ọlọ́run fúnra rẹ̀ ló ń gbé yílẹ̀. Kò lè rí nǹkan ṣe fún Sunday Igboho gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe gbé Sunday Igboho dìde fún ọmọ Yorùbá. Ó máa ṣe àṣeyọrí. Ẹ wo step by step Ọlọ́run ṣe mú bó ṣe mú Sunday Igboho wá, bó ṣe mú wá, bó ṣe ń gbéga lójoojúmọ́. Ṣùgbọ́n àwọn ń rẹ̀yìn sí ni, OPC ń rẹ̀yìn sí ni. So kò sí nǹkan tó lè ṣe. Ká máa fojú sọ́nà ní ọ̀nì 21 yẹn. Yes, àwọn gan a máa yọ̀ ni, a máa follow gbogbo program bó ṣe máa lọ. Ọlọ́run á fún yín ṣe o, Ọlọ́run pẹ̀lú yóò ìyá mi Yorùbáwùyí. Ó dàárọ̀. Bàbá mi kẹ́ tó lọ gẹ́gẹ́ bí àgbàlagbà kí lẹ ò pé a lè fi paná gbogbo, because mi fẹ́ kí a máa dojú àwọn ọmọ OPC náà tó jẹ́ ọmọ Yorùbá náà wà ń bẹ̀, mi fẹ́ ká máa dojú ogun kanra wa, mi fẹ́ ká bára wa jà. Kí lẹ lérò pa lè ṣe? Nǹkan tí tá a lè ṣe ni wípé nǹkan tá a lè ṣe torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ebi ń pa pàápàá tí wọ́n bá ti rí owó àbábá wọn sọ tí wọ́n bá gbọ́ kan ronúpìwàdà kan fi hàn wípé Yorùbá gidi làwọn, wọn ń ṣe ìdajì Yorùbá ìdajì Fúlàní. In as much tó bá ti ń tako nǹkan tí Yorùbá bá ń ṣe a máa fi wọn sílẹ̀ o, a máa fi wọn sílẹ̀ bẹ́ẹ̀. Kò nídìí ká bá wọn jà torí nígbà tá a bá tẹ̀ gba Yorùbá nation lára àwọn ọjọ́ tá a yìí máa ṣe ni wọ́n yẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá yìí tá a pè ní Yorùbá ní ta ní Yorùbá ni wọ́n, ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń ṣe Yorùbá, wọ́n ti gbowó. Ọwọ́ mi ló tẹ̀ sáà náà bí máa gbé kọ́lé èèyàn kan sí for 2 minutes. Nikki 30 minutes tó àbí. 30 minutes wọn ok. Bọ́ọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ náà ti sọ̀rọ̀ tẹ́lẹ̀. Ẹ bá wa gbóhùn sókè lórí fóònù. Hello. Yes sir, ìṣẹ́jú méjì bàbá mi. Hello. Hello, à ń gbọ́ yín sà. Ṣé ń gbọ́ mi já? À ń gbọ́ yín sà, à ń gbọ́ yín. Ẹ kú iṣẹ́ náà o. Àjọ ń ṣe ni. Ẹ káàárọ̀ láti rí báyìí. Kò ní sú yín, kò ní rẹ̀ yín o, agbára Ọlọ́run. Ṣókí tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ Ìbà Gani Adams àti olóyè Sunday Igboho àti gbogbo àwọn Yorùbá lápapọ̀ ni pé ó ti fojú hàn pé Gani Adams ní ṣe Yorùbá. Ẹni tó dá OPC gangan sílẹ̀ gangan gbà yẹn, Fáṣẹ̀hùn, gbogbo èèyàn ló mọ bí àárín òun àti Gani Adams bó ṣe dàrú. Ọmọ àtọ̀húnrìn wá tó má ti gbà láàyè, táyé bá ti gbà wọ́n, tó má ti fẹsẹ̀ múlẹ̀ tán, wọ́n máa ń da nǹkan rú ni. Kò létò, kò lọ́pọlọ. Ohun tó fẹ́ jẹ ló wá sípò yẹn. Nígbà tó ń lé olórí burúkú yìí kiri, àna tèmi ló gbà sílé tó jẹ́ pípa bọ̀sẹ̀ pupa nìkan ṣoṣo ló máa ń wọ̀ pẹ̀lú aṣọ up nepa. Aṣọ up nepa tó a máa ń wọ̀ lẹ́kọ̀ọ́ ń gbà yẹn. Ta ló tún wọ bọ̀sẹ̀ pupa? Gani wọ́n sọ náà, tàlẹ̀ tún sọ. Nǹkan tó ní nìyẹn kò ní anything. Bọ̀sẹ̀ pupa ló máa ń wọ̀ káàkiri pẹ̀lú aṣọ up nepa ọkàn yẹn mú aṣọ ìsàlẹ̀ tó máa táwọn fi ń ṣe pàtí ìsàlẹ̀ kò ń gbà yẹn. Up nepa. Bí mo kọ̀ mí ìtàn tó ń péjọ. Up nepa náà lẹ́yìn lápò ṣédé. Ṣé yóò dà fún ìyá mi? Nǹkan tó máa ń wọ̀ kiri nìyẹn. Ìgbà tó ṣe wá ranlẹ̀ tán, ó bẹ̀rẹ̀ sí ní da gbogbo nǹkan, kò lè rí nǹkan kan fi Sunday Igboho ṣe. Gẹ́gẹ́ bí bá àwọn dáàdì tó sọ̀rọ̀ kan ṣe sọ̀rọ̀ ní wọ́n ṣe sọ̀rọ̀ lẹ́ǹkan pé half of Yorùbá, half of Fulani
ni àwọn tí Gani ń kó káàkiri ṣẹ́rí gbogbo àwọn tó ya ó jà gbogbo àwọn tó yapa lẹ́yìn Gani tán lọ dá OPC tiwọn sílẹ̀ mélòó nínú wọn lẹ rí tí ó ń bá olóyè Sunday Igboho jà mélòó la rí nínú wọn gbogbo àwọn tó ti yapa lẹ́yìn ẹ̀ mélòó la rí tó sọ pé kí ni báwo ni Sunday Igboho ṣe jẹ́ tí ó bá ti ń ṣe Gani yìí ni gangan tó ẹ pé èèyàn tó ní ọpọlọ ní ó yẹ kó pe Sunday Igboho àbúrò máa bọ̀ iṣẹ́ yìí iṣẹ́ lò ní jẹ́ kájọ ṣe kájọ sowọ́pọ̀ kò sí Sunday Igboho bẹ́ẹ̀ dùn kankan kò ní kó lọ gbàgbà kọjá tó fẹ́ gbà tó máa fún ẹ ẹni tó ti tó tán tó ti lé tọ̀ ni tó máa yọ Gani ní orí tó máa rọ lóyè lórí Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn wàláì kò tó ní ló máa lọ gbé torí ojú ìtìjú and everything máa bá kò ní rówó ná mọ́. ẹ ṣe bàbá wa kó lóde kó máa lọ sí Kòtónú ẹ ṣe gan Àdùkẹ́. bó ṣe rí nìyẹn kò lè fi kan kò lè ṣe ní kankan gbogbo ọmọ Yorùbá dó ti Sunday Igboho òun gangan ló máa lé kúrò nílùú tó bá mọ̀ pé òun ṣe kìíní ẹ ṣe God bless you. oníyẹn ṣe ọlọ́kà ẹ̀ ṣe gba wa tá a jẹ́ apá ìdùnnú mo dúpẹ́ látàárọ̀ bẹ́ẹ̀ tó rí mi pé èèyàn tó wo ṣóòyì afẹ́wọ̀ 400 bẹ́ẹ̀ tá àwọ̀ 200 tá a láìkí ṣóòyì tó wà dà bẹ́ẹ̀ ṣé wà nìyẹn sí wàhálà bá wa pín ètò yìí bẹ́ẹ̀ fẹ́ lo ṣóòmì ẹ lò ọ̀fẹ́ ni ṣóòmì ní ìfihàn copyright mi lẹ́nu gba percentage bẹ́ẹ̀ mo fọlọ́ bá bẹ̀yìn ẹ má lo èyí negative way against the ẹkùn or against Sunday Igboho or against ilẹ̀ Yorùbá ẹ má lo tọ́pìlì tó máa tó wà tẹ́yìn máa pè mí pé Yorùbá wuyi kí ló tẹ̀lé orúkọ tọ́pìkì báyìí ẹjọ́ tó ń tẹ̀ lọ́wọ́n bá nǹkan yóò ní bàjẹ́ ẹ tẹ̀ pé kó wá jẹun kò ní dìrò lọ́wọ́ mo nífẹ̀ẹ́ yìí gan I'm gonna see some other time bye for now.